Mọ̀súrà mọ́mọ́ ti fọ̀rọ̀ mi lọ́lọ́run lọ. Ọ̀gá àgbà tó ní sánmọ̀ tó nílẹ̀ gbé síbi tó wù mí kí yé dààmú ká. Ẹ kúlé o gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ kú àmójúbà mi o. Ẹ kú kúlùmùkẹ́ báwo ló ṣe ń rí, báwo ló ṣe ń gbá yágíyágí lára yín. Ẹ káwọ̀ padà sórí ètò yín ètò wa ètò Fèyíkógbón jàre. Fèyíkógbón ló ń lọ lórí afẹ́fẹ́ níkànnì Ìlúkù TV tiwantiwa. Ẹ wò mí, orúkọ mi ò yí padà. Ismail Monsurat Àrólé aka Ìyá Sùrà lèmi ṣe o. Ẹ má gbàgbé òfìkì ni mo ti wá. Ibú owó ni mí o. Èmi lọ́mọ ẹja mi ẹja sí mi ènìyàn ní fìdí ènìyàn kalẹ̀. Ọmọ ènìyàn bá ṣe bí Ọlọ́run ìbá ti já mí. Ọmọ ẹrú ìbájọba ìwọ̀fà ìbá tí kù kan. Èmi ò wá ní ṣaláì má kí Ọlọ́run o. Mo sì máa fẹ̀yìn fàánà mọ́ọ́mọ́ nítorí pé iṣẹ́ kọ́ lówó. Ọlọ́run ló ń fà àlùbáríkà ṣiṣẹ́ kọ́lọ́run ọba aláàánú kó pín wa léré. Mo ṣe bọ́ Ọlọ́run. Tàbáràká Súlẹ̀hùlẹ̀ wálé kébùrì ayé. Tàfáràdà Súlẹ̀jà lálẹ́wà bẹ̀rẹ̀ ìbákọ́ yìí. Wàzáwálé máa tún báyìí náà àlèkè túrọ́. Wàkúlù mú ọ̀rọ̀ wá inú lílé ìfànà yìí. Mo kí Ọlọ́run, mo fẹ́ ìfọ̀ ànábì wa Muhammad. Mo kí gbogbo ẹ̀yin àlùmọ́ ìwọ́rọ̀ sọ́sọ̀rọ̀ àǹbí ìjẹ́míyà kàfàtà. Mo kí gbogbo ẹ̀yin wòlíì, mo kí gbogbo pàìtọ̀. Mo kí gbogbo orí ládéládé, mo kí ọrùn tí ń lè jìgbà ara ìlẹ̀kẹ̀. Mo wá kí gbogbo ẹ̀yin tẹ́ ẹ torí ìdẹ wẹ́wẹ̀wẹ́ bá ọmọ ọgbọ̀rọ̀ wá sílé ayé o. Ẹ wò mí, mo ṣe bá gbogbo ẹ̀yin àgbàlagbà tẹ́ mọ̀ wà lágbàlá nínú agbádá ńláńlá. Mo ṣe bẹ ẹ̀yin tẹ́nu yín ọ̀dà lẹ́kún tí ò sún wọn lẹ́rìn o. Ọmọdé ni mí kórí jẹ́ kí n pẹ́ láyé. Ismail Monsurat Àrólé aka Ìyá Sùrà lèmi ṣe. Omi rí gbá sí ni mí, èmi lomi lẹ́yẹ. Ọ̀jẹ̀tùjẹ pẹ́pẹ́yẹ ṣèbí lódò ni mo wà. Ẹ wò mí abiyamọ tí ń gbọ́ ọmọ rẹ̀ là. Ẹ̀yin abiyamọ ẹ fọ̀jà yín pọ̀n mí. Ọjà tẹ̀ fi pọ̀ ọmọ tẹ́sẹ̀ rèé fi wọlé òun ni kẹ́ fi pọ̀n mí. Ẹ káàsán, ẹ kú dédé àkókò yìí, ẹ káàárọ̀, ẹ káalẹ́ nítorí àárọ̀ ọ̀sán níbòmí ò ní bó ṣe ó ti yé wa bó ṣe ń lọ. Àlẹ́ ibi tí àwa sì wà yìí ná. Àmọ́ bí gbogbo ẹ ṣe là fi kọ́ lọ́wọ́ ọba kó ṣàánú fún wa. Ẹ wo mi ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa ètò Fèyíkógbón. Fèyíkógbón ló ń lọ lórí afẹ́fẹ́ fáǹfààní ẹ̀yin tẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa ní Ìlúkù online TV tiwantiwa. Bàbá wa Babátúndé ikú lòpin Abdulwasiu ikú lòpin ẹ̀dá. Bàbá mo kì yín iwájú báyìí lójúgùn gbé iwájú lẹ́mọ̀ lọ. Ọmọ bàbá kẹ̀lẹ́ àjàsá mo kì yín bàbá mo pọ́n yín lé gan. Mo wá kí mi jẹ́ gbàgbé Ìsíákì Àrẹ̀mú Akórèdé àwọn tí wọ́n ti wà nìyẹn wọ́n ṣe ń gba tiwa làwọn gan náà ń gba tiwọn láti Èdùmàrè àníṣì sọ. Mo kí gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀, mo kí gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀, mo kí gbogbo ẹ̀yin pèdèpèdè. Mo kẹ́yìn tẹ́ jù mí lọ o. Mo kẹ́ni tí mo bá lẹ́nu ẹ̀, mo sì kẹ́ni tá a jọ jí ẹ́ ṣàwáwú. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń bá mi bọ̀ nígbà tèmi ń tẹ̀ wájú. Mo lérò pé lọ́sẹ̀ tó kọjá mo sọ fún wa yí pé mo ṣe ń bọ̀ ni o. Mo ṣe ń jánu bọ̀ bí àṣẹ ẹranko ni. Mi ò tí ì dé, tí n bá ti bàyá náà sórí ètò gbogbo ayé ló máa mọ̀. Because tí n bá ti wà lórí ètò mo máa ń gara tán ni. Màá nà yẹn tán, ó ti yé yín. Bẹ́ẹ̀ ṣe ń gbé súnmọ́ àwa gan pakuru mọ́ yín. Táwa tún jára wa sí majestically a máa fi authority a máa fi tó tẹ̀léra wọn. Ó dà ní ẹ jẹ́ kí n ṣe báyìí. Ẹ wò mí níbi tí èmi bá ọ̀rọ̀ dé ní ọ̀sẹ̀ tó kọjá tẹ́yìn ò bá gbàgbé ni pé wòsàndè mi kò dàbí onílé. Mo sọ fún wa yí pé ìyá tí arábìnrin tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ sí tó ń bá ṣiṣẹ́ ìyá yìí ò sí nílé. Wọ́n ti padà sọ gbogbo ẹ̀ di rúdurùdu. Arábìnrin yìí ó ti padà di ẹni tí wọ́n ń yá lò tó yẹ pé tẹ́nìkan bá fẹ́ yá tó bá fẹ́ yáwó òun ni wọ́n á lò tí wọ́n á fi gbowó jáde. Ṣé mọ̀ pé àwọn ò ní fún èèyàn lówó àfi kó jẹ́ pé èèyàn ní onídùúró. So òun ni wọ́n ń lò ní onídùúró. Wọ́n á dẹ̀ fún òun náà ní tọ́rọ́ kọ́bọ̀. Ọ̀nà tó ń kálukú bá sáàmọ̀ náà ni ó sá gbà tí ó sá fi á sá jẹun. Ilé ayé dún níyàn àti ẹ̀wà mọ ibi táyọ̀ ọ̀hún ń lọ gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà o. Kọ́lọ́run Elédùmarè kó má jẹ́ ká ṣàṣetì o. Oníkálukú ń gbìyànjú ni o kí ọgbọ́n kó má di ọgbọ̀n mọ́ wa lọ́wọ́ o. Pàápàá jùlọ lórí ètò Fèyíkógbón ètò tó yẹ pé a máa ń mú ẹ̀kọ́ tó wúlò jáde níbẹ̀ ni. Ẹ wò mí arábìnrin yìí
ó lọ bá ẹnìkan yáwó ó ti ń ṣe ó ti sọ ọ́ diṣẹ́ wọ́n ti ń fún un lówó ó ti lọ yá kan báyìí o ó ti bú lọ́wọ́ ó bá ẹnìkan yá owó ìgbà tó yá owó yìí pọ̀ arábìnrin yìí ò rí san ó sá lọ ṣebí tá a bá rẹ́ni tí ó gba owó jáde ṣe bó ní dúró la máa mú wọ́n lọ mú arábìnrin yìí kò fẹ́ kí ọkọ rẹ̀ ó mọ̀ nítorí pé tí ọkọ rẹ̀ bá tún mọ̀ pé ó tún lọ dá yóò jẹ bankuya yóò jẹ kísàníyà ọtọ́rítì àwọn ọ̀gá títí ẹ̀ yìí lágbára wọ́n ní olówó ẹni ò ní rorò kọ́ pé a má ṣe kinní kan ní ọ̀rọ̀ tọkọ tiẹ̀ yìí kọ́ òun ló máa lọ wá àwọn tọkọ jẹ kò dẹ̀ tún gbọ́dọ̀ ṣe mánàmá láwọn gbọ́dọ̀ fẹjọ́ ẹ̀sùn fún ọkọ ní abẹ́ ibi tó wà ẹ má gbàgbé mo sọ fún wa yìí pé wọ́n ti ní ó má ṣe ó ní dandan òun á ṣe ihun tójú má ṣe má rí ojú ìyá yìí ti rí o tó ó wá wò yí pé kí lòun lè ṣe ó wá lọ bá ọ̀kan lára ẹni tó jẹ́ ọ̀gá nílé iṣẹ́ yìí ṣe mọ̀ pé gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara ó rò fún ọ̀gá yìí ó ní kí wọ́n sí ijó àánú wo òun ẹ wò mí nọ́mbà tẹ́ fi pè mí sí èmi àrólé òun ló wà lójú amóhùnmáwòrán yín 09061650315 tàbí 08075120935 bóyá ẹ ní kéde kan tàbí ẹ ní ayẹyẹ kan tẹ́ fẹ́ ká bá yín darí tàbí ẹ ní ẹ̀kọ́ pàtàkì kan tẹ́ tún fẹ́ kí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n jàǹfààní lórí ètò Fèyíkógbón ẹ pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ẹ wò mí ẹ má jẹ́ ká prolong mátà arábìnrin yìí ó lọ bá ọ̀gá yìí gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara ọ̀gá yìí wò ó ṣe láàánú ó rò ó ṣàlàyé bí gbogbo ẹ̀ ṣe ń lọ ọ̀gá yìí wá wò pé nǹkan tó ṣẹlẹ̀ ní pé nílé iṣẹ́ àwọn yìí àwọn ń wá ẹnìkan iṣẹ́ kílẹ̀ yín gangan ṣe pàtó ó ní òun ò ṣiṣẹ́ kankan ó ní òun ń bá wọn ṣe nǹkan tẹ́lẹ̀ nígbà tí ó sì ti sọ wọ́n ní kápẹ́ ẹ̀ ṣáà sí nǹkan kan mọ́ báyìí tó dáná ṣé ẹ lè gbálẹ̀ ṣé ẹ lè fọ tọ́ílẹ̀tì ṣé ẹ lè ṣe gbá ọba ní tẹ bá ti ní kóun ṣe òun máa ṣe nítorí pé kí ni òun ò sáfẹ́ kí ọkọ òun mọ̀ owó náà ló sún òun débi pé wọ́n ń lò òun tẹ́lẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ọwọ́ tó bá dilẹ̀ òun lè sùn yálò ó bá ń lòun fọ tọ́ílẹ̀tì ó ń bá wọn gbálẹ̀ àmọ́ tó bá ti jí láàárọ̀ yóò ti jí kúrò lé ọkọ rẹ̀ wá fura pé nǹkan kan ń ṣẹlẹ̀ níbo ni arábìnrin yìí ń jí lọ ṣé ẹ ṣe pé wọ́n hàn ọ̀fù làwọn ṣe ṣé ẹ ṣe pákùnrin kan ló ń gbà sí i ní àárọ̀ tóun jọ yẹn lálẹ́ kò yé yín sìn àárín yẹn ti yé yín kí ni ohun tó ṣẹlẹ̀ sí arábìnrin yìí nígbà tó ń jáde lọ láàárọ̀ tí ọkọ rẹ̀ ò mọbi tó ń lọ tí ò mọ pàtó iṣẹ́ tó ń ṣe kí ni ohun tó ṣẹlẹ̀ sí ẹ tún pàdé mi ní ọjọ́ mẹ́jọ a tún jọ wà lórí ètò yìí ni mo sọ fún wa pé ètò yìí mo fẹ́ ká farabalẹ̀ ká mú ẹ̀kọ́ bí arábìnrin yẹn ṣe ṣàlàyé fún mi gẹ́lẹ́ ni mo ṣe fẹ́ gbé kalẹ̀ ẹ lè ráyè bá wa dá sí dáadáa orúkọ mi ò yí padà Ismail Monsurati Àrólé aka Ìyá Sùrà lèmi ṣe mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò yìí pátápátá káfàtà alájìnà sírò ọ̀pọ̀lẹ̀ irú gbogbo yín pátápátá ni mo kí Alájì Jùmá nílùú Ọ̀yọ́ mo kí yín o mo kí ẹ̀yin olólùfẹ́ mi lọ́kùnrin lóbìnrin pátápátá 08075120935 tàbí 09061650315. Bye for now.